Lọ́jọ́ àfiyèsí kan, áńgẹ́lì arìnrìn-àjò méjì ya ìdílé ọlọ́rọ̀ kan láti faralélẹ̀ dọjọ́ kejì. Ọlọ́lá yìí gbéraga débi pé kò fààyè gbà wọ́n áńgẹ́lì yìí láti dúró nù yàrá àlejò ńlá. Kàkà kó ṣèyí, inú òtútù ló ti àwọn áńgẹ́lì sí òwò pé kán ti lọ sùn. Bí wọ́n ṣe ń tẹ́ ibùsùn wọn lọ́wọ́, áńgẹ́lì yìí rí ihò kan ní ara ògiri. Ó sì dí ihò náà. Áńgẹ́lì kékeré ń béèrè lọ́wọ́ èyí àgbà wípé èmi ló dé tẹ́ ẹ fi dí ihò náà. Áńgẹ́lì àgbà fèsì ó pé nǹkan ò kí ń rí bí ayé ti rò ó. Ní ọjọ́ kejì, àwọn áńgẹ́lì yìí pinnu láti lọ sùnlé akúṣẹ̀ kan. Tálákà yìí àti aya rẹ̀ kó wọn mọ́ra pọ̀, gbogbo nǹkan níná fi tẹ́ wọn lọ́rùn. Tọkọtaya yìí fi àwọn áńgẹ́lì yìí sí orí ibùsùn tiwọn, àwọn sì lọ wábi sùn sí. Nígbà tó yí ọjọ́ yọ, àní tílé ọjọ́ kejì mọ́, àwọn áńgẹ́lì yìí bá gbẹ̀yẹ́ àtaya rẹ̀ tá ń wẹ̀kún mu bí egbére. Màálù ẹyọ kan ṣoṣo tí wọ́n ní tí wàrà aya rẹ̀ sì ń mówó wọlé fún wọn ló mọ̀ kú mọ́júmọ́. Áńgẹ́lì kékeré yìí gbójú àgàn sí áńgẹ́lì àgbà wípé kí ló dé tẹ́ ẹ fi jẹ́ kéyìí ó ṣẹlẹ̀? Èé ṣe ọlọ́lá tá a kọ́kọ́ dé sọ́dọ̀ rẹ̀ tí ò ràn wá lọ́wọ́ lẹ ràn lọ́wọ́. Ìdílé kejì yóò ní nǹkan kan, ìwọ̀nba nǹkan tán ní la jọ pín mọ́ra wa lọ́wọ́, ẹ sì tún jẹ́ kíró àjálù yìí ṣẹlẹ̀ sí wọn. Wò ó, ohun gbogbo kì í rí ìbọmọ aráyé tí ń rò ó. Áńgẹ́lì àgbà fèsì bẹ́ẹ̀. Wò ó, nígbà tá a wà nílé ọlọ́lá náà, mo ṣàkíyèsí wúrà iyebíye nínú ògiri ilé ọ̀hún. Àmọ́ látara àdánìkànjẹ ìmọ̀tara ẹni nìkan tó lówó yìí tí kò fẹ́ kẹ́nikẹ́ni jẹ́ èèyàn látara òun ló jẹ́ kí n dì pa kó má bàa ṣàwárí rẹ̀ títí ayé. Ní alẹ́ àná tí ọ̀pọ̀lọpọ̀ ti sùn, áńgẹ́lì ikú wá láti mú ìyàwó arákùnrin yìí lọ, mo sì fi màálù wọn rọ́pò. Nǹkan kì í rí bí ayé ti rò lọ́pọ̀ ìgbà. Lọ́pọ̀ ìgbà ohun tó ń ṣẹlẹ̀ gẹ́lẹ́ lèyí o, nígbà tí ohun tí a fẹ́ ò bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí a ti fẹ́. Bí ìwọ bá nígbàgbọ́, ó mọ̀ dájúdájú pé ohun gbogbo tó bá ṣẹlẹ̀ fún ìgbédìde rẹ ni.